káàbọ̀ sórí ètò yìí o. Ṣe rí fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, a máa play ẹ̀ fún yín. A fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ wò láti ìbẹ̀rẹ̀ dé òpin kí ẹ lè gbọ́ gbogbo àṣírí àti gbogbo wíníwíní ọ̀rọ̀ tó wà ń bẹ̀ láì fọ̀pá kọ̀lọ̀pọ̀lọpọ̀ ìjọ. Ẹ jẹ́ ká lọ wo fídíò yìí báyìí. It's our land, Yorùbá land. Ẹ má rí mi gẹ́gẹ́ bí aláṣejù. Ó ti pẹ́tẹ́ tí ń ṣe. Mo sọ pé mo ń sọ̀rọ̀ kan lánàá. Mo ní ẹni tọ́lọ́run bá ọba mi tó bá ti rán níṣẹ́ kò ṣeé bájà kò ṣeé bínú sí. Mo ní ẹni tẹ́ bá ti rí súrà àkàndá tọ́lọ́run máa da special. Ẹ má bàjà torí tẹ́ bá ti ń bá irú ẹni bẹ́ẹ̀ jà onítọ̀hún bígbà tonítọ̀hún wá ìbínú Ọlọ́run ni. Tọ́lọ́run bá dẹ̀ fẹ́ bá àyàn tọ́lọ́run bá fẹ́ kojú ìjà sí ìyàn tọ́lọ́run bá fẹ́ bá àyàn wí á gba ìwà lọ́wọ́ ẹ̀. Àwa máa kọlu Ọlọ́run á rò pé n tó da lòún ṣe. Ní ìgbà tí Gani ti bẹ̀rẹ̀ sí kọlu Ọlọ́run lára Sunday Igboho ní àwọn ohun tó ṣe ní ìkọ̀kọ̀ tí ń tú síta. Mo tún kó àṣírí ẹ̀wà rẹpẹtẹ ni o. Jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ mi ni máa jókòó tá a pè mí pé bàbá Èkìtì. Ẹ wá gbọ́. Ẹ wá gbọ́. Mo dẹ̀ ń sọ fún àwa ọmọ kóòtù òjíire. Ilé ayé tá a wà lóde òní, ilé ayé tó kún fún ọgbọ́n ni. Ilé ayé tó jẹ́ pé gbogbo tó wà láyìíká wa ká máa fi kọ́gbọ́n. Ilé ayé tó jẹ́ pé gbogbo tó yí wa ká pátápátá ọgbọ́n ni. Mo ní mo wá bẹ̀ ẹ̀yin ọmọ kóòtù òjíire tẹ́ jẹ́ ọ̀ríjínà tẹ́ jẹ́ ojúlówó ọmọ. Ẹ jẹ́ a jọ fi ohun tó ṣẹlẹ̀ sí Gani Adams yìí mi sí arábìnrin ààrẹ Gani Adams. Ẹ jẹ́ a jọ fi kọ́gbọ́n ká fi ṣe kọ́kọ́ pé bá a bá lé ní bá ò bá bá ní pé ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́. Pé ẹni Ọlọ́run bá ti rán níṣẹ́ káyé lára ẹ̀. Olórin yẹ kó ní ìlara ó lákọ lábo àbí bẹ́ẹ̀ kọ́. Mo ní ẹ jẹ́ ká fi kọ́gbọ́n lára àkàndá èèyàn tọ́lọ́run ọba mi bá dá tọ́lọ́run ọba mi rán níṣẹ́ tó sàlẹ́sà. Ṣé ló yẹ ká jèrè Ọlọ́run lára wọn? Kò yẹ ká rí ìṣubú látara wọn. Ìní tajà tẹran. Náà jáde síta tó kọ̀dẹ́mù Gani Adams torí pé ó ti kọsẹ̀ lára Sunday Igboho ni. Torí ó ti kọsẹ̀ lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Ó ti kọsẹ̀ lára ọba ilẹ̀ Yorùbá. Ó kọsẹ̀ ní ilẹ̀ Yorùbá fún ara wọn. Ká tó máa bọ̀rọ̀ Gani bọ̀. Lára tó bí Gani inú òun náà ní ìlú ẹkùn security network tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ látọwọ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ yín ni very humble. Mo lè sọ pé last born of Yorùbá land kò sẹ́ni tí ò lè dọ̀bálẹ̀ fún. Ohun tó ń bí wọn nú nìyẹn. Ìlú ẹkùn security network. Information kan dọ̀dọ̀ mi pé àwọn kan ti fẹ́ máa ṣe ayédèrú. Wọ́n pera wọn ní ìlú ẹkùn, àwọn ní commander. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, we must not miss this opportunity. We must not allow this OPC Gani Adams. Torí lára tó ń fọ́nrán ọ̀gá wọn lórí ni. Lára ohun tó gborun lójú ọ̀gá wọn ni. Lára ohun tí ò jẹ́ kí àwọn ọmọ wọn ọmọ Gani gan ó nísinmi. The ọ̀dàlẹ̀ people's confusions. Máa pe àwọn nọ́mbà kan síta ìjọ àwọn nọ́mbà àwọn kọ̀mándà wa yẹ. Bí ènìyàn kan bá pera rẹ̀ ní kọ̀mándà tí nọ́mbà tí mo fẹ́ pè yóò bá ti bá mú òfo lonítọ̀hún òfo ni. Àwọn òdẹ̀ nígbà kán ta epo sí aṣọ àlà ìlú ẹkùn torí pé àwọn ò rẹ́dì láti ṣe. Wọ́n dẹ̀ fẹ́ dí ẹni tó ń ṣe lọ́wọ́.
àwọn ò ní kankan láti ṣe ẹni tó tún ṣe wọ́n kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ wọ́n wá rí wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ ti gba ìlú ẹkùn tán wọ́n wá ń wá ọ̀nà to damage ìlú ẹkùn and me and you as a authentic and original Yorubas, we must not allow them to succeed. We must use everything tó wà ní ipá wa to defend ìlú ẹkùn. Tẹ́ bá ti ń kófìrí wọn bẹ́ẹ̀ ládùúgbò yín. Tẹ́ pera wọn ní kọ̀mándà ìlú ẹkùn. Tàbí tán ní ká lọ mú owó fọ́ọ̀mù wá. Tàbí tán ní ká lọ mú owó gbẹ́wà mú òkòkò bàbá aṣáṣùn. Wọ́n fẹ́ jà yín lólè ni. Àwọn nọ́mbà tí máa pè síta yẹn jọ ẹ bá mi pe nọ́mbà yẹn. Ẹ bá mi pa àwọn nọ́mbà yẹn. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí Èkìtì kété. Kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété. Ǹgbà ń àwa ti rí. Kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété. Gani Adam dìde ó lóun fẹ́ dọ̀nà Yorùbá rú. Kí ayé ti ṣe yí tí o Èkìtì kété. Ṣó yẹ ká gbà fún Gani kó tún fà wá lọ́wọ́ Fúlàní ẹ̀yẹ bẹ́ẹ̀ o kí ayé ti ṣe yí tí o Èkìtì kété. Ẹgbà kí ìlú ẹkùn kó ríṣẹ́ náà ṣe ṣó yẹ ká gbà fún rárá kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété. Ẹ má bínú pé òun mi crack àwọn kan ní kí n máa ń lá oyin ẹjọ́ nira yìí àfi bá wọn tẹ̀ fi ṣe mí ni èmi gan mọ̀ kàn fẹjọ́ ṣe mí wọ́n fi ṣe mí. They do what to do me oh God wọ́n fẹjọ́ ṣe mí òyìnbó pọ̀ mo ti sọ fún yín pé overgraduate lèmi òyìnbó pọ̀ Ekiti State command and twice nọ́mbà méjì ní state kọ̀ọ̀kan ni ẹ pè wọ́n lórí WhatsApp èyí ní ẹni tí ẹ bá lè pè wọ́n lórí WhatsApp ẹ pè wọ́n lórí direct ẹ gbọ́ sà state báyìí ni mo ti wá àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó fọ́ọ̀mù àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó igbá àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó kòkó bàbá aṣáṣùn ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbà káwọn ọmọ OPC Gani kan da ọ̀nà wa rú orí ọ̀fẹ́ kẹta nílẹ̀lẹ̀ we the Yorùbá we must not miss this opportunity. Ekiti State n tó máa jẹ́ kí n mú +2 ní pé foreign number ló ń tó ń lo ló ń jẹ +22 95 97 01 788 lẹ́ẹ̀kan sí Commander Ekiti +22 959 701 788. Second number is 080 62 14 332. That is Ekiti. Lẹ́ẹ̀kan sí o is 080 62 14 33 32. Nọ́mbà Commander Èkó ẹ ṣe dáadáa pé wọ́n pé ẹ gbọ́ sà nǹkan báyìí tó bá ti kúrò ní nọ́mbà tèmi ń pè fún yín yìí bẹ́ẹ̀ èèyàn kan bá sẹ́ẹ̀dì nọ́mbà fún yín tàbí tó pè yín òfò ní olè ló ń tọ̀ fẹ́ jà lára àwọn ọmọ Gani tó dà síta ni 070 32 18 97 86 070 18 97 86 090 75 55 05 54 lẹ́ẹ̀kan sí 090 75 55 kọ́ du ẹ sọ́dọ̀ ẹ. ọ̀ya ẹ̀yẹ tó máa ń bá mi bẹ́ẹ̀ náà.
èmi máa ń fọ́tò prógámù yìí ní YouTube dáadáa. Mo wá gbọ́ lọ́jọ́ kan tẹ́nìkan pa ìtàn Gani Adams. Bọ́ọ̀sì ẹni yìí ò pa dáadáa kò tẹ̀ pa délẹ̀. So èmi wá fẹ́ kọ́ kọ̀mọ́dà tó wà lọ́dọ̀ mi ń sìn. Mo wá pàtàkì fún dílẹ̀. Àwọn tó dé kó pè yín nìyẹn. Gani Adams Fúlàní ni. Adams lórúkọ àbá. Irọ́ Fúlàní kẹ̀. Ọmọ àbúrò ni. Ẹ jẹ́ kí n sọ fún yín kẹ́ ẹ gbọ́. Bàbá tó bí bàbá rẹ̀ darandaran ni. Ó máa ń da ẹran wá tà ní Ondo State. Ó wá ń da ẹran, ó ń dà bọ̀. Ó wá rí ẹran lọ́nà, ó dà mọ́ tiẹ̀. Àwọn táwọn tó ní ẹran wá ń bẹ̀ sí ń wá ẹran kiri. So wọ́n wá bẹ̀rẹ̀ pé dandan tó ti kọjá ní èní. Wọ́n wá sọ fún pé bàbá Gani Adams tó kọjá. Wọ́n lájẹ́ pé onìkan tó kọjá wọn ní adé pé òun ló jẹ́ àwọn nìyẹn. Pé tí bá ti ń bọ̀, àwọn ó pa síbẹ̀ yẹn nìkan tó kọ́ máa bọ̀. But dandan mi wá ń bọ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ dandan yẹn pé wọ́n sọ fún dandan yẹn pé ẹ̀rí kan tẹ́ ní báyìí ṣe. Dandan yẹn ló wá rí bàbá rẹ̀ tó wá sọ fún pé wọ́n ti ń dòdì lọ́nà ó pa o. Ó wá padà sí Arigidi. Gbà tó wá padà sí Arigidi, tó bó ti wá sí Arigidi, tó ó wá lọ bá ọba Arigidi pé òun ò fẹ́ lọ́mọ fẹ́ máa gbé níbẹ̀. Kí ọba ó gbà láyè kó máa pa kókó fún ẹṣin rẹ̀, kó máa tọ́jú ẹṣin rẹ̀. Ọba wa gbà láyè àti kó mọ̀ nípa nǹkan ọ̀sìn ẹran sísìn, ó wá gbà láyè. Ibẹ̀ tó ti fẹ́yàwó, tó ti bí bàbá tó bí Gani Adams. So ibẹ̀ lábẹ́ bàbá tó bí Gani Adams sí, lọ́nà fi fẹ́yàwó tó fi fẹ́yà Gani Adams tó bí Gani Adams. Èyí tó bá yẹn. Ṣé ẹ rí Ààrẹ Ọ̀nà Kakanfò tí Gani Adams ń jẹ? Fúlàní ló fi jẹ́ òkè sí Yorùbá o. Àtíkù òun ló gbé owó sílẹ̀ fún Aláàfin Ọ̀yọ́ tó ní ká máa fi Gani Adams sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Wọ́n gbé mẹ́kan ní Ògbóhùn, ọmọ Ondo State ní ọba alẹ́ Ondo State Àkúrẹ́ sẹ́ẹ̀tẹ̀tẹ̀ Àkúrẹ́ ni. Òun náà fẹ́ lù lọ́wọ́ fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti náwó gan ní pálásì ọba kí Àtíkù tó kọ́ máa tù pé Gani Adams làwọn fẹ́ kó tó gbowó fún wa Aláàfin. So ẹ wá ní gómìnà Fúlàní báwo ló fẹ́ fèsì ẹ̀? Hello. Mo gbọ́ yín. Báwo ló fẹ́ fèsì Fúlàní? Fúlàní Gani Adams o. Fúlàní ló sì yọ Gani Adams dé Ààrẹ Ọ̀nà Kakanfò. Bó ṣe jẹ́ mo sọ fún yín yẹn. Bàbá yìí ayé máa ń bàjẹ́ kò ní gbà fún láláì. Lára àwọn tẹ́ ń gbọ́ tó ń ṣèpè fún, lára àwọn tó ti gbé, tó ti kó igbó, tó ti pa sáyé, lára àwọn tó ti fayé wọn ṣe ń tí ọ̀dà. Gbogbo ilé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò mọ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí ń takò Ọlọ́run lára Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, Ọlọ́run wá sọ wípé gbogbo ohun tí Gani ṣe ní ìkọ̀kọ̀ àṣírí ẹ̀ tó àkókò láti tú síta. Mo ṣọ́ọ̀tì àwọn kìíní yẹn ní ìwọ́pọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà o. Hello sà. Ẹ káàárọ̀ bàbá mi. Ṣé àlàáfíà lẹ wà sà? Mo wà lórí live show náà, ìtàn tẹ́ ẹ sọ fún mi lánàá yẹn mo fẹ́ kẹ́ ẹ sọ kọ́ ọmọ Yorùbá ó gbọ́. Ṣé bóò lẹ ṣe mọ Gani? A ò ní rí jù báyìí lọ lórí ètò yìí lónìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe, ẹ like fídíò wa kẹ́ ẹ bá wa share ẹ̀. Títí tá ó fi pàdé lọ́jọ́ òmí, ó dàbọ̀.